Kúdírátù ní ṣọdún Olúwa tó sì ó máa kú yèdùn á ṣe ṣàmọ́dún àtúnṣe mi ọlọ́jọ́ bí o. Àyájọ́ ọjọ́ ńlá màlá bí ọ̀sáyé Olúwa tó sì Kúdírátù kó pẹ́ láyé kojú ẹ̀ má rí bí ọlọ́jọ́ ìbí o. Olúwa tó sì àṣẹ ìṣàmọ́dún ọlọ́jọ́ ìbí. Àwa sọ́dún owó Kúdírátù wà sọ́dún ọ̀la ọlọ́jọ́ ìbí o. Àṣẹ ìṣàmọ́dún kò tún ṣẹ̀mí Àníkẹ́ Adé o ẹ̀yìn ọlọ́run. Bàbá tó bí ọlọ́mọ mọ̀mọ́ kú ọdún o. Kúdírá kú ọdún ọ̀sẹ̀ kú àṣeyẹ oyíká ọdún. Ọdọọdún ni lásán lógún lógún o. Kúdírá ọdọọdún nìkan sún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọdún kan wà ní dẹ́ka mọ́sẹ̀rọ̀ mọ́ òbí lórí àtẹ. Ojoojúmọ́ ayé la máa rí àwọn òbí rẹ̀ fa. Kúdírá ọlọ́jọ́ bí dákúmọ̀ gbóhùn ẹnu mi ó ti mọjọ́ ẹ̀ níjẹ́ ọwá níwá ọtí láàrin wa ọ̀rí èmi mọ́lé àwọn bàbá rẹ̀ àgọ́wòye ní sẹ́lẹ̀ o ọmọ àgọ́wòye ní dẹ́bù òde dákúmọ̀ gbóhùn ẹnu mi ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ olówó joyè méjì pọ̀ tó tún retí kẹta ọmọ òṣìlọ́yè ìjòyè ọmọ òjòyè kóyè ewu ní jẹ ìní wọn ń porí kí àwọn bàbá rẹ ọmọ adásọ wọlé bí òyìnbó ọmọ àdàbàdúbò àlejò tí ń sọ nílé dárúdárú ọmọ olóbì kan wọ̀rọ̀kọ̀ tí jẹlẹ́bọ náà o obì tó fẹ́ tẹni àwọ̀ sápò wẹni ọmọ onílé ńlá o ọmọ dòdó ń dá wà ọmọ súndẹ̀ mọ́gbòyà o égbòyà égbò òde ìní wọn ń porí kí àwọn bàbá rẹ̀ agẹ́sí lọ́sàn-án àgèyàn bó bá dòru àníhùn tóyìnbó onílé mẹ́bùn náà ń porí kí àwọn bàbá rẹ̀ owó àsọdún eléyìí yìí náà ká tún jọbọ pé túnṣe tẹ̀mí sí nínú owó tọmọ tèrè pẹ́lá ìkú tí wàá ṣe balẹ̀ ọ̀rọ̀ àgbà ló ń dà yóò láti Elédùmarè ọba ṣẹlẹ́dùmarè ọba láti Elédùmarè ọba ọmọọmọ nídàgbàyà happy birthday to you ìgbà ọdún láyà ọdún kan ni kò máa ń jẹ́ o. Wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ pálámì lẹ́kọ̀lẹ́ mi jẹ́ Ibrahim Idris ọ̀tọ̀rọ̀ yẹn fẹ́ àkèrè àgbáyé àgbọ̀túngbà ní sẹ́yìn ìlẹ́dọ̀ tí wà kàn òpó ọlọ́rọ̀ ẹ̀yọ́lá. Àyájọ́ ọjọ́ ńlá màlá bí ọ̀sáyé Olúwa tó sì Kúdírátù kó pẹ́ láyé kojú ẹ̀ má rí bí ọlọ́jọ́ ìbí o. Olúwa tó sì àṣẹ ìṣàmọ́dún ọlọ́jọ́ ìbí. Àwa sọ́dún owó Kúdírátù wà sọ́dún ọ̀la ọlọ́jọ́ ìbí o. Àṣẹ ìṣàmọ́dún kò tún ṣẹ̀mí Àníkẹ́ Adé o ẹ̀yìn ọlọ́run.